Hello sir. Ẹ kalẹ́ mà. Ẹ káalẹ́ sir. Kí lẹ̀ ń là kọjá mà ṣeré ńlá lè tó wa. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ọmọ mi ìkànnì àwọn ọmọ mi lásìkò mi mo fẹ́ ti tó yín létí sà. À ń gbọ́ yín mọ́ mi. Mo sì fẹ́ tẹ̀ gbà mí náà káwọn ọlọ́gbọ́n ayé náà gbà mí mọ́ra lórí ẹ̀. À ń Ó gbọ́. sùn pé nígbà tọmọ mi yẹn lọ́kọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọkọ wọ́n ṣe ìyàwó sí. Wọ́n fẹ́ lọ ilé tiwọn pé kán rẹ́ǹtì ilé. Ẹ̀gbọ́n ọkọ ní rárá ó ní ká máa bọ̀ lọ́dọ̀ àwọn. Ó ní irú owó tí wọ́n máa ná sí àrẹ́ǹtì ilé wọ́n bá ná sí sáìtì wọn á níbi tó máa dé dúró. Wọ́n bá gbà bẹ́ẹ̀. Bẹ̀tí nígbà wọ́n ń gbé bẹ̀ wọ́n lọ́dún kìíní ọdún kan àbọ̀ nǹkan gùn. Nígbà tó yá àìsàn wọn fẹ́ kán kúrò ńbẹ̀ tí wọ́n mọ̀ bá ṣe máa lé wọn. So ọkọ ẹ̀ náà dẹ̀ rí ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó máa ń kó girlfriend. So ti yé yín sà. À ń gbọ́ yín. Yes sir. So ó jẹ́ ẹnìkan tó máa ń kóbìnrin. Wọ́n á wá máa tírìtì ọmọ yẹn bá lè. Court marriage wọ́n sì ṣe ó fẹ́ ní sùlọ́kà. Ọmọ yẹn á sàmà wá sọ́dọ̀ mi. Bíṣọ̀pù á máa ṣàlàyé fún mi. Màá ní òkè má wọ̀rì. Màá máa pọ́n ẹ lọ́wọ́. Wọ́n á gbọ́dọ̀ bá wa gbọ́. Ìyàwó ọdún kan wọ́n á gbọ́dọ̀ gbọ́. Wọ́n bá ṣà ń ṣe títí. Nígbà tó dé yà Ọlọ́run ṣe yanu. Ìyàwó yẹn bímọ. Nígbà tó bímọ. So ó wá dijọ́ kan ọ̀rọ̀ sáda òun àtọkọ ẹ̀ pọ̀ bí kó máa pé kó gba 500. Ó ní fẹ́ lọ́wọ́ o. Ẹnjìníà ni o. Ó ń lo mọ́tò ń ṣe gbogbo ẹ̀ o. Á sá máa tírìtì ẹ̀ badly. So wọ́n ṣàjọ ń fa ọ̀rọ̀ kan láàrin lọ́kọ-láyà. Ó wá ta sáwọn èèyàn ẹ̀gbọ́n ọkọ létí. Wọ́n bá ní kán kó jáde nínú ilé. Wọ́n sá fìtìmáìsì ọmọ mi yẹn tí wọ́n wá kẹ́rù ọmọ tiwọn sọ́dọ̀ ọmọkùnrin. Ọmọ yẹn bá sọ fún mi. Bàbá ọmọ mi ó pòyì ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọkọ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta. So wọ́n ṣàgbẹ̀bẹ̀. Èmi àti ọ̀rẹ́ ọmọ mi yẹn náà a tún lọ. Wọ́n ní no. Mami kò sọ̀rọ̀ ńbẹ̀. Wẹ́ a dúró di bí aago 10 alẹ́. Máa dẹ̀ wọkọ̀ bíi 3. So àbá wa títí ńgbò yá wọ́n bá já ná mọ́ màmí lójú àtọmọ kékeré lọ́wọ́. Wọ́n sá ṣe rádaràda. Àṣìgbà tó jáde nínú ilé yẹn ó bá kó wá sílé ọ̀dọ̀ mi. Abájọ ń gbé. Mo ti ṣọ́ọ̀bù dé mo bá bá. Tọmọ mi ń sunkún. Tọmọ rẹ̀ kékeré ń fi asọ́nà lójú. Kódà ọmọ mi gan-an nǹkan mi fẹ́ ṣẹlẹ̀ tó dátójú oorun ni ó ti sunkún wáyé. Kí lẹ fẹ́ Kí lórí sá máa ètò fọ̀rọ̀ wa? ògùn torí ẹlòmíì sà. Kí lẹ fẹ́ lórí ètò wa? Wọ́n ṣàjọ ń gbé. Mo sá padà lọ. Àti ọ̀rẹ́ mi kan. Nígbà tí ọ̀rẹ́ mi yẹn kan jọ ń gbàdúgbò tó bá ń fi mú fẹ́lẹ̀. Pé tí ìyá ẹ̀ yẹn tí ò bá dọ́dọ̀ àwọn ọ̀rọ̀ yìí ò ní sọ. Nígbà wọn ti rí pọ́mọ yẹn ti kẹ́rù jáde. So èmi àti ọ̀rẹ́ mi a bá lọ. Nígbà tá a débẹ̀ mo bá kúnlẹ̀. Mo bọ́kọ àtìyàwó mo bá wọn ní àfàgbẹ́ǹsì ọmọ mi ní bàfíàdì mo bá kúnlẹ̀. Wọ́n bá ní wọ́n ní ìyẹn mọ́kúnlẹ̀ nǹkan kan mo ní rárá. Ọmọ èké mo rí ọkà jẹ kó mọ́ra lẹ́nu àgbò náà ṣe máa ń pòwe. Mo ní ọ̀rọ̀ ọmọ yín òun náà ni mo bá wá. Ọmọ eré ẹ̀yin àti ẹ̀ olóko kan náà jọ ni wọ́n. Mo ní ẹ̀yin tẹ́ tún jẹ́ ìyá fún un. Èyí ò dùn tẹ́lẹ̀ bá wí lọ tó bá ṣẹ̀. Kí náà wá sọ mà? Kí náà sọ? Torí àkókò àti kọkàdé yín mà. Ọ̀dà ẹ ṣeun. Kí lẹ Ẹ fẹ́ lórí jèrè. ètò yìí mà? Ṣé ẹ rí tí mo wá fẹ́ ni pé òun àtọkọ ẹ̀ ṣàjọ wà. Wọ́n ti bímọ kìíní. Wọ́n ti bí kejì. Ó ti yé yín. Ọwọ́ akọjú mọ́ṣẹ́ mo mọ̀ lọ́dọ̀ àwọn kọ́sítọ́mọ̀ mi lọ́jà. Ṣé gbà tẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ọkọ ṣé wọ́n á gbọ́ ọmọ yín padà sínú ilé ni mà? Wọ́n gbà padà bẹ́ẹ̀. Kí wá ló ṣẹlẹ̀ Wọ́n mà? kó lọ ilé ọkọ rẹ̀ náà padà kó lọ. Ok. Bẹ́ẹ̀ sì ìgbà tí mo bẹ̀ wọ́n tán wọ́n wá ń sọ fún mi pé àwọn làwọn ní kó má gbé kọ́ mi. Mo ní tí n bá ti pè kéègbé. Pé kí Wọ́n wá pe bọ̀bọ́ yẹn. ọkọ ọmọ yín má gbé kọ́ yín. Bẹ́ẹ̀ ni wọ́n wá pe bọ̀bọ́ yẹn lójú mi. Pé lágbájá ìyá ìyàwó ẹ̀ àtọ̀rẹ́ wọn wọ́n wá sọ́dọ̀ àwọn ó nígbà wo wọ́n ní láàárọ̀ rẹ̀
wọ́n náà sọ pé táwọn bá pè ọ́ ò kì í gbé kọ́ láti wákàtí lọ kò mọ̀ gbé kọ́ ọ́ ọba lòun ti gbọ́ sà kò mọ̀ pé mi wà ń bẹ̀ bá a ṣáà ṣe parí ọ̀rọ̀ nìyẹn. kí wàá ló ṣẹlẹ̀ báyìí mà. so n tí ó wá ṣẹlẹ̀ ni pé òun àtọkọ ẹ̀ wá jọ wà nígbà tó wá rí i pé ọmọ mi ó ṣá wà hard working ó mójú tó sẹ́ nígbà tó ti mọ irú ẹni tó jẹ́ tó ti yé yín ó wá ń fìtì ẹ̀ balẹ̀. wọ́n mi kí lẹ fẹ́ lórí ètò. tó bá sanwó skul fìtì ọmọ á ní kọ́ ọmọ mi sanwó skul bọ́ọ̀sì tó bá ra ráìsì sílé á ṣe bẹ́ẹ̀ á ṣe gbá á ṣàwo ọmọ mi ló ń gbọ́ gbogbo bùkátà àti gbogbo táwọn ọmọ mọ̀ lọ léwu. so àárín yẹn ọmọ yẹn ó ṣá complain fún mi ó wá ń sọ fọ́mọ yẹn pé àníwò ò ní fún lówó níṣẹ́ ìwọ ò ní fún lówó níṣẹ́ ò dẹ̀ fún lówó lóòótọ́ ọmọ sì ti ṣe bẹ́ẹ̀ fún òsì jẹ́ ẹ dákun ẹ gbà mí márùn lórí ẹ̀. kí lẹ fẹ́ lórí ètò mà. ní tí mo fẹ́ ni pé ṣé kó máa ṣe bó ṣe ń ṣe lọ ni àbí ẹ fi ẹ gbà mí márùn torí ó bà mí lọ́kàn jẹ́. ṣe rí nínú mediation wọ́n fi kọ́kọ́ ní area of interest níbo lẹ fẹ́ kí n sọ̀rọ̀ lọ gangan gbọ́dọ̀ béèrè ẹ̀ lọ́wọ́ yín mà ṣé kí ni ìbéèrè yín tẹ́ ẹ fẹ́ kí n sọ̀rọ̀ lọ gangan. ẹ ṣeun ní tí mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lọ náà ni pé ọmọ tí ń fún ní owó tí ń ṣe ń jẹ tí wọ́n ń jẹ tí ń ra gbá tí ń rà wo pé ṣé ọkùnrin tó máa jẹ́ kó ní lọ síwájú báyìí nígbà tó ti rí i pé ṣéǹjì wà lọ́wọ́ ẹ̀. ẹ ṣe mà ẹ ṣe mọ́ mi. yes sir. márìjì wọn ti pọ̀ ọdún mélòó báyìí. ó ti pé ọdún bíi nẹ́ẹ̀sì àlùmọ́ àpọ́dún mẹ́wàá. wọ́n ti bí ọmọ mélòó mà wọ́n ti bí ọmọ mélòó mà. ọmọ méjì. sáìtì wọn ń gbé báyìí àwọn méjèèjì. ilé wọn náà ń gbé báyìí àwọn méjèèjì àbí. bẹ́ẹ̀ni ibẹ̀ náà ń gbé. kí ni èjì ọmọ yín mà. ọmọ mi 35. kí ni èjì arákùnrin yẹn. òun náà kò lè tí ì ju bíi 38 or 40 lọ ṣá. mọ́mí ẹ̀ má bínú ṣé ẹ rọ́mọ yín yẹn ṣé ń gbọ́ mà. ẹlẹ́jọ́ òbú ni ẹlẹ́jọ́ òbú. yes sir. ẹlẹ́jọ́ òbú ni ọmọ yín yẹn. yes sir. mọ́mí ẹ gbọ́ mi dáadáa. yes sir. ó tún sọ lẹ́ẹ̀kan sí i wàláì mi kò jẹ́ ẹlẹ́jọ́ òbú ni ọmọ yín yẹn. kí ló dé ebi ká lè kó tọrọ gbamilá náà ni. àkọ́kọ́ ni pé mà kò sí obìnrin náà tó wà nínú ìrìn àjò gbéyàwó kó gbọ́n bí ifá kó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ tí ọ bọ̀ kò sọgbọ́n tó lè ta sí. mọ́mì dáàdi wà láyé. ṣé dáàdi wà. ọkọ yín. wọ́n wà láyé. good. àjọ ń gbé ni. ẹ̀mí yóò jọ gùn pẹ̀lú agbára Ọlọ́run. àmín. mọ́mì ṣé tí yín náà bá yín nínú márèèjì yẹn. ẹ farabalẹ̀ mà. mo farabalẹ̀. ọmọ tí wọ́n ti bí tó ti yín wá tiẹ̀ náà bá. marriage wo ló perfect. Babátúndé Ọlọ́run ní pọ́ fún mi. ọmọ yín mà ọkọ rẹ̀ ò lù ú Ọlọ́run dẹ̀ ń bò láṣìírí mọ́mì ẹ̀rẹ́ lòmíì mà tí ó ṣègbéyàwó yàjóyàjó kọ́lọ́mọ́jò ó ṣẹlẹ̀ sí wa Ọlọ́run lẹ́yìn màláka ẹlú ọkọ ẹ̀ pa. ẹ tí wàá tún jẹ́ kó mọ̀ sọ́fà kó mọ̀ sọ Ìlọrin kó mọ̀ dààmú lórí àwọn ọmọ yẹn ọmọ tí yín rọ́wọ́ yọ tọkọ bá rọ ráìsì yóò ní kó sanwó school bus yóò ṣe kinní kan kó ṣe kinní kan ìwà ń rojọ́ fún yín dẹ́kẹ́ sọ ni wọ́n ń rojọ́ òṣè fún mi kankan mọ́ ọlọ́mọ bù ẹ́ láṣìírí ọlọ́mọ ṣíjú àánú wẹ̀ àwọn ọmọ ẹni àwọn obìnrin náà la ní ọmọ bẹ́ẹ̀ni dúpẹ́ tiẹ̀ ọkọ rí òdòkú ọmọ òdòkú wọn náà òdòfọ̀ ẹ̀ka tó mọ̀ ṣí létí ni tí wọn náà bára lẹ̀ kékeré kan tó ń rọra ń kọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò léèwọ̀ ìyẹn ò ní kó mọ́. programu rẹ gbogbo ọmọ mo ti pè tá ń gbọ́ lálẹ́ yìí. ìyẹn ò ní kó má ràn ọkọ ẹ lọ́wọ́ ẹ má jẹ́ ń tàn yín ṣé ẹrẹ́ lómi bí ó ṣe mọ ni ó jẹ́ kó mọ wùwà bíi bẹ́ẹ̀ tẹ̀rọ o bí ó ṣe mọ ni o pàápàá jùlọ ọkùnrin míì ní lọ́wọ́ yóò lè mọ tari ọ̀pọ̀lọpọ̀ bùkátà síyàwó ẹ̀ mọ̀ jẹ́ kí n tẹ̀ ẹ́ bó o ṣe fẹ́ mọ́nú ayé ni ìwọ tó jọkùnrin yẹn bó o ṣe fẹ́ mọ́nú ayé ni ọkùnrin náà tó dẹ̀ wà mọ́ rí tóun náà ń ṣe bó o náà ṣe fẹ́ tó nínú ayé ni. ok
nígbà tó wá ń bùkátà tó dálù ìyàwó ẹ̀ láyàwó tó ń gbọ́ mi dédé àkókò tó tọ́jú ìyàwó ẹ̀ tó da bùkátà ló láyà gbọ́ mọ́tò ẹ̀ di mélòó ilé ẹ̀ di mélòó àwọn tí òye gbowó yẹn náà lọ́wọ́ ẹ̀ náà gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ níta àwọn tí ò ní kí ẹ kó ṣí àná àwọn tí wọ́n ti ní sense of entitlement tún ìgbésí ayé ẹ tán ní kí ẹ kó ṣí àná tí wọ́n lè bá rántí ẹnu àdúrà lókè ìpẹ̀láyé tó jẹ́ pé tí pìtìpìtì ayé bá bẹ ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ò lè rí wọn ẹni tó wá yẹ kó o rí ẹni tó mọ̀ kó o rí ẹni tó lè bù ọ́ láṣìírí tó lè daṣọ àṣírí bù ẹ́ ọlọ́run dẹ̀ ṣíjú àánú wò ẹ́ ò rántí ìyàwó ò rántí ọmọ bẹ́ẹ̀ ni ṣe rí wàlẹ́ ọ̀la lè má rí bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe ṣètò ayé nìyẹn. màmá mi ẹ sọ fún ọmọ yín kọ́ mọ́ rojọ́ òbú kankan fún yín mọ́ àdúrà ní kó mọ́ ṣèbí náà fún àdúrà ràn ẹ́ lọ́wọ́ ẹjọ́ tí ń rò fún yín yẹn gẹ́gẹ́ bí abiyamọ yóò fi mọ́ rí bákan lára yín kò yẹ kó rojọ́ fún yín mọ́ ó yẹ kó ti mọ́ lára wọ́n ti lọ ọdún 10 nínú ìrìn àjò ìgbéyàwó. Ọlọ́run ní fi sílẹ̀ orí ọmọ yóò mọ̀ pèsè fún kò ní dẹni àná. àmín bàbá fúnlé Ọlọ́run ní pọ́ fún mi. Ọlọ́run yí ọkàn rẹ̀ náà padà ọba aláyè padà lọ́bọ Ọlọ́run wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ní. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà máa fọ̀rọ̀ wọn sínú àdúrà wọ́n á kọ́lé fún yín wọ́n á ra mọ́tò fún yín wọ́n á ràn yín ní. ṣé Christian ní àbí Muslim? Muslim ni mí sá. wọ́n ràn yín Mẹ́kà ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́. àmín. ẹ mọ̀ ọ̀rọ̀ kọ ẹyẹ bíi tí ò dá ẹyẹ bíi yẹn tí ò dá àtòrí nǹkan ṣe kan lọ́bọ Ọlọ́run. mo ti gbọ́. òun náà ń gbọ́ yín báyìí. ẹ jèrè wọn mà pẹ̀lú agbára Ọlọ́run. àmín ọkọ mi ó ṣe mo dúpẹ́ o.